amóhùnmáwòrán nígbàtí àṣà wa èdè wa káàkiri tí ẹ ti ń wò wá kíyín ṣé àlàáfíà ni ṣó ń dùn kò ní lè mọ́ wa ní agbára Ọlọ́run èmi ọmọ yín àbúrò yín èjìrò yìí là mò ń tún ti dé sójú amóhùnmáwòrán yín mi ò dá wà ń bí o bá mo dẹ̀ ṣe fẹ́ dá wà àwọn ẹ̀mẹ̀wà mi wà pẹ̀lú mi gidigbi láwálé tẹ̀ mọ́wọ́ wà ń bí tí ò ní bàjẹ́ pẹ̀lú Sunday ayé ọba ẹ̀wọ̀n náà wà ń bí oníṣẹ̀gẹ̀ bàbá náà wà bí pẹ̀lú wa ìlú ìrọ̀láwà ìrọ̀land ńlá wà lẹ́nìí nítorí bàbá wa ló tún gbé wa kúrò nílùú Èkó wá síbí lẹ́nìí bàbá lálùbáríkà bàbá tó jẹ́ wípé wọ́n ti múnú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dùn inú wa dẹ̀ dùn pé lẹ́nìí bàbá sì wà láyé wọ́n wà láàyè torí ọ̀pọ̀lọpọ̀ wọn tí ó jẹ́ sàwáwò bàbá púpọ̀ ní wọn ló ti ṣaláìsí ta bèrè wọn pé ní báyìí nǹkan ó ti lọ kódà wọn tí wọ́n tẹ̀ tó bàbá rárá ọgbọ̀ngàn Ọlọ́run ti gbọ̀n wọ́n sọ́dọ̀ àmọ́ gbà tá wá ṣèwádìí wọn ra wọn kí bàbá sì wà láyé àwọn ní bàbá wà jìn ó ní kò sí tó bàbá ò bá àwa wà àwa àbádébẹ̀ adúpọ̀ lọ́wọ́ ẹ̀gbọ́n wa àgbà onílù Simoni ayélabówó kò ní bàjẹ́ bàbá onílù fún bàbá Ebenezer Commander ìfọ̀rọ̀wérọ̀ wọn tí wọ́n ṣe pẹ̀lú wa tẹ́sí ń gbádùn ẹ̀tọ́ la káàkiri àgbáńlá ayé ni èmi àti láwáyé náà làwọn abẹ́ pẹ̀lú oníṣẹ̀gẹ̀ kò ní bàjẹ́ àwọn náà gbọ́dọ̀ wá sọ́dọ̀ bàbá pé bàbá sì wà láyé wọn dẹ̀ máa fẹ́ kí a bá bàbá ní ìfọ̀rọ̀wérọ̀ bí ò tẹ̀ ní pẹ́ púpọ̀ adẹ̀dúpẹ́ pé a kàn sí bàbá adẹ̀tí wà lú bàbá báyìí gbogbo alámọ̀ bàbá Commander Ebenezer Obey gbogbo alámọ̀ wọn káàkiri àgbáńlá ayé Chief Commander akínyìn bàbá àmọ́ bàbá Commander náà ní bàbá bí o tẹ̀sí pé àbá tó jẹ́ pé wọ́n lọ bí wọn láti inú wa bàbá tó jẹ́ pé tó bá ń sọ ń pa Commander kò sí bó ṣe ní sọ̀rọ̀ ń pa bàbá wa táwa ń bí pẹ̀lú wọn léni torí ẹgbẹ́ gan tá à ń sọ yìí gangan tó jẹ́ Commander tó jẹ́ inter-reformers lẹ́yìn Ọlọ́run lẹ́yìn bàbá ẹ̀ bàbá Commander wọn lọ́dẹ ẹgbẹ́ yẹn sílẹ̀ bàbá tí gbogbo yín mọ̀ ni wọ́n lóòótọ́ àgbà ti dé àgbà náà la fẹ́ dàgbà àmọ́ kó tó di pé bí abábò ní kúnsìn yín o kó tó di ká máa gbọ́ pé bí a pé òkú bàbá nasáré wá sáàbà torí bàbá sì máa gbà ẹ̀dẹ̀ sì máa fi nǹkan ránṣẹ́ sí bàbá máa múnú bàbá dùn bó ṣe máa rí nìyẹn ẹ̀ bá ṣe máa ń ṣe bàbá wa Sàbìtú Àyìnlá Fàsásí lórúkọ bàbá àmọ́ gbogbo àgbáláyé ẹ mọ̀ bàbá ń pé bàbá Alagba Vasco DaGama ọ̀dọ̀ bàbá làwà báyìí bàbá tí wàá jẹ́ olórí ajé ti ìlú Ìrọ̀ bàbá mi mo kì í sà ṣàlàáfíà ní sà àdúpẹ́ o ṣé dáadáa la bá yín sà àdúpẹ́ bàbá wọn olólùfẹ́ yín máa ń wò yín káàkiri àgbáńlá ayé sẹ́yìn náà là ń rí yìí bẹ́ẹ̀ni ẹ bá mi fi orin wọlé kọ́mọ̀ pé yín gangan lè wà pẹ̀lú wa mi bàbá mi. àṣà wípé gàrí tí wọ́n Ebenezer rọra bòkèlè dákun o láyé ìjọsí gàrí ìṣìṣì kọ́bọ̀ oyún gbogbo ẹbí láyé ìjọsí gàrí ìṣìṣì kọ́bọ̀ oyún gbogbo ẹbí kò má sí ẹni sìn gàrí tí wọ́n kò má sí ẹni sìn gàrí tí léwu. bàbá ẹ bá mi kọ́ àwọn olólùfẹ́ yín káàkiri tí wọ́n ń béèrè yín tí wọ́n mí sọ pé tí bàbá ti ṣaláìsí ni níbo ni bàbá wà tí wọ́n fẹ́ràn yín gidigidi ẹ bá mi kí wọn bọ́ ṣe ń wò yín báyìí káàkiri sà. mo kí yín o gbogbo ẹ̀yin olólùfẹ́ mi inú yín á dùn àdúrà yín á gbà o ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà gbígbà o mo bẹ̀ yín ìrànlọ́wọ́ tẹ́ ẹ bá lè ṣe fún mi ẹ ṣe fún mi àgbà ti dé gbogbo wa là máa dàgbà là máa darúgbó so inú wa dùn àríbá ti ṣe àṣẹ bàbá ẹ sì máa kọrin púpọ̀ fún alẹ́ ni o àwọn olólùfẹ́ yín kan wọ́n fẹ́ gbórin púpọ̀ lẹ́nu yín wọ́n á dẹ̀ múnú yín dùn bàbá wọ́n á múnú yín dùn gidi táyà wò pé mi dẹ̀ wọ́n pé bó ṣe máa rí lélẹ́yìí o bàbá ẹ tẹ́ ká sáré mu pápápá torí mo fẹ́ ká sọ̀rọ̀ ń pa yín
kádó tó sọ̀rọ̀ ń pa ọmọ yín Chief Commander Ebenezer Obey bàbá Vasco DaGama níbo lórúkọ yẹn ti wáyé sà. Vasco DaGama ó wáyé láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ sí ní ṣeré pẹ̀lú Fatai rolling dollar. Ìgbà tẹ́ bẹ̀rẹ̀ sí ṣeré pẹ̀lú Fatai rolling dollar ìyẹn ni pé ẹ ti wà pẹ̀lú bàbá Fatai rolling dollar ẹ bá wa sọ díẹ̀ nípa ẹ̀. So ìgbà tí a wà pẹ̀lú Fatai rolling dollar Obey náà wà ń bẹ̀ èmi náà wà ń bẹ̀. Kí lẹ̀yin ṣe sà, kí ni commander ń ṣe ní ọ̀dọ̀ rolling dollar ń gbà yẹn. ọ̀dọ̀ rolling dollar Ebenezer Obey ó ń kọrin. ó ń kọrin ẹ̀yin ńkọ́. èmi náà ń kọrin. Then Samson Ogunlade ìyẹn ń lu bongo. So gbogbo wa lẹ wà. Lẹ́yìn wọn ń gbà yẹn ṣé bẹ́ẹ̀ lọ ti fún yín ní Vasco DaGama ń gbà yẹn ni. tẹ́ bá ti dá ní fàṣí ìyẹn rolling dollar a ní bàbá fàṣí bàbá Vasco torí wọ́n mọ̀ pé Alagba Vasco DaGama who discovered the sea route to India nínú history. Bẹ́ẹ̀ni kẹ́ẹ̀pẹ́ bàbá kẹ́ẹ̀pẹ́ bàbá ẹ ti tó 87 years báyìí ṣé mo gbà. ẹ gbà. 87 years ní bàbá ṣe wà yìí ẹ̀dọ̀ nǹkan tí bàbá rántí látọ́ tó ti pẹ́ ẹ wá nǹkan fìdílé ibi tí màá ti lá ní báyà gan bó ṣe ń lọ. Bàbá níbo lẹ ti ṣe kékeré yín tó dọ̀wọ́n tó ń wà tí mo lẹ ti ṣe kékeré sá. níbi tí mo ti ṣe kékeré mi ní Ìdọ̀gàn. ni mo ti ṣe kékeré mi ibẹ̀ mo ti bẹ̀rẹ̀ primary school. ẹ lọ primary school náà Dọ̀gàn. nígbà tó yẹ pé standard education ò tí ì débẹ̀ mo kó ń bẹ̀ ní 1948. So mo wá lọ sí Abeokuta. Abeokuta mo lọ sí Ọgbẹ Methodist school. Nítorí Methodist school Ìdọ̀gọ̀ ló wà ń báyìí. So kò lọ sí standard 6 yẹn kò tí ì débẹ̀. kò tí ì débẹ̀ ń gbà yẹn. fi wá sí. ọmọ bo ni bàbá àti màmá yín, ọmọ bo gangan ni wọ́n. Bàbá mi bẹ́ẹ̀ ni sà. ọmọ ọ̀rọ̀ ń bí mi. ọmọ Ìrọ̀ tá wà ń bí yìí ni. ìyá mi ọmọ ọ̀rọ̀ náà ni. ọmọ Ìrọ̀ náà ni wọ́n. ìyá mi ọmọ ọ̀rọ̀. ìyá bàbá mi ọmọ ọ̀rọ̀. bàbá mi ọmọ ọ̀rọ̀. ọmọ ọ̀rọ̀ ni gbogbo. bàbá fọwọ́n tó ń wà tó ń sí ní tọ́wọ́n tó tẹ̀ wá Nàìjíríà kan báwọn tó wá ń lo òyìnbó ẹ bá mi sọ díẹ̀ nípa ìlú Ìrọ̀ yìí fún àwọn tó ń bá mọ̀ ẹ bá mi sọ nǹkan díẹ̀ tẹ bá lè sọ nípa ìlú yín sà kí ẹ náà tún jẹ́ nǹkan tọ́wọ́n aráalé tún máa dì mọ́. ẹ bá mi sọ nípa ìlú Ìrọ̀ yìí fún àwọn aráalé ẹ bá mi sọ díẹ̀ nípa ìlú náà sà. ìlú Ìrọ̀ jẹ́ ìlú tó jẹ́ pé ó lágbára púpọ̀ ó dẹ̀ ancient town ni ó ti pẹ́ tó ti wà tó ń ti Aké Abẹ́òkúta ọjọ́ ṣe kínní ni wọ́n dẹ̀ ti pẹ́ tí wọ́n ti ń jọba ń bí. níbí so ìlú tó ti pẹ́ náà ni tó dẹ̀ jẹ́ ìlú tó lọ́ba. ní Ọbáfẹ́mi Owódé local government Ìrọ̀ ni first ọba ó dẹ̀ ní ọba tó jẹ́ pé first class ọba. ẹ ṣé bàbá ẹ ṣé bàbá mi. bàbá ṣé olórin ni àwọn bàbá àbọ̀ ìyá yín ni àbí bó ló di pé ẹ̀bùn orin yẹn ti wá fún yín sà. bàbá mi ló ń kọrin. bàbá tó bí yín lọ́mọ. bàbá mi tó bí mi gangan ó ń kọrin pẹ̀lú Yéṣùfù Adékúyẹ wọ́n ń pè wọ́n. pẹ̀lú Yéṣùfù Adékúyẹ ni. ìlú gbọ̀ngbọ̀ngbọ̀nrin. gbọ̀ngbọ̀ngbọ̀nrin. tí wọ́n ń fi ni wọ́n lọ ń lù. ni wọ́n ń kọrin sí láyé ìgbà yẹn orin ni bàbá mi ń kọ tí wọ́n bá rí bàbá mi òde ò lọ. níbo ló ti ń kọrin nígbà ìlú wo lọ́wọ́ àtọ́ ti ń kọrin. kò síbi tí wọ́n ti ń kọ wọ́n ń kọrin Ìrọ̀ yìí wọn kàn kọ́ lọ sí ìlú òyìnbó ni. gbogbo káàkiri ilẹ̀ Yorùbá ló ti kọ́. àwọn ti ń kọrin. ibẹ̀ yẹn lẹ́yìn tí nífẹ̀ẹ́ sí ṣáyìn náà máa ń tẹ̀lé wọn jáde ńgbà yẹn ni. náà ń tẹ̀lé wọn torí mi ò ráyè. ráyè rárá. láti tẹ̀lé wọn gbà.
ẹ ṣe bàbá mi kò ní bàjẹ́ ẹ ra lè ṣe ẹ rí bàbá ṣe mu ẹ lóòótọ́ bàbá ti dàgbà mọ́ ní bàbá ṣe mu ọ̀rọ̀ tó ti pẹ́ bàbá ṣe ń fún wa ẹ ṣeun sà bàbá mo fẹ́ torí pé ìta wá bá yín àwọn nǹkan kan tí ò bá yọ̀ wọ́n ara lé tí ò yá wa náà la fẹ́ kí ẹ ṣàlàyé fún wa ní ìtẹ̀sí wà láyé tẹ̀ wà láyé ìsà à ń gbọ́ pé ẹgbẹ́ inter-reformer tó jẹ́ bẹ́ẹ̀ bàbá Commander Ebenezer Obey ẹ̀yin ni ẹ dálẹ̀ mo fẹ́ kẹ́ bá wa yànnà náà bó ṣe rí sà àti pé níbo ni ẹ̀yin àti Chief Commander Ebenezer Obey ti tẹ́tí pàdé ìbéèrè méjì mo bẹ̀rẹ̀ yẹn sà. ẹ ṣe èmi pẹ̀lú commander kíní lèmi jẹ́ ní school Methodist school kan náà lájọ ń lọ ní ìdọ̀gọ̀ láti pàdé so màmá ẹ̀ wọ́n ṣòwò ní ìdọ̀gọ̀ ibẹ̀ láti jọ pàdé ara wa ó ń lọ sí òun wà ní bíi bí wọ́n ṣe ń pè class 1A. wọ́n ṣá wà léèwé wọ́n wà léèwé ń bẹ̀. àwùjọ wà léèwé but èmi sínú ẹ̀ ní school wọ́n fi mí ṣe class captain nígbà yẹn so èmi mò ń control àwọn tó ń gbálẹ̀ ní school gbà yẹn so tí wọ́n bá ti wá gbálẹ̀ tóun ò bá wá so ó di dandan kí n máàkì ẹ̀ torí pé òun máa ń lu ìlú ní kiri ó láìkì láti máa lùlù ìyẹn la ṣe pé ní Obey the single and double toy iléèwé láti fún ní Obey yìí Obey the single ìdọ́bù kìíní tó ń lò ló máa ń lò àti ìdọ́bù tó kìíní yẹn la ṣe pé ní Obey the single and double toy ìyẹn la fi sọ ní Obey the toy so ń gbà yẹn. ẹ̀ ń pè wọ́n lóbey the toy ń gbà yẹn. so ìgbà yẹn ló ti di Obey ibẹ̀ ìgbà tèmi kò ní iléèwé tí mo fi wá sí Abẹ́òkúta kọ́lẹ̀ lọ́nà. mo fi wá sí Abẹ́òkúta ìgbà mo kò lọ Abẹ́òkúta ní 1954 mo wá sí Èkó òun sì wà ní kíní ńgbà yẹn. òun sì wà nílé ńgbà yẹn. ẹ wà ní Ìdọ̀gọ̀ Abẹ́òkúta Ìdọ̀gọ̀ ló fi wá òun wá bá mi ní Èkó. kí ló dé tó wá bá yín ṣé ó ní nǹkan kan tẹ́ ti jọ sọ tì ní àbí. tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti dá ẹgbẹ́ kan lẹ̀. Ìfẹ́ lódún mambo ni wọ́n ń pè ẹgbẹ́ yìí ní Ìdọ̀gọ̀. so ẹgbẹ́ yẹn ò wá exist. ẹgbẹ́ olórin. olórin ni mambo ni so ó dàbí ẹni pé bíi rio lindo bíi bàbá adéolú adékínísọ̀yà tó ń ṣeré ìyẹn wọ́n dálẹ̀ gbà pọ̀tù ẹgbẹ́ yẹn ò exist. ó wá bá mi wípé ká mọ bá a ṣe máa dá ẹgbẹ́ tí yín lẹ̀ ló fi wá bá mi. àdúgbò lọ ti wá bá yín lẹ́kọ̀ọ́ ńgbà yẹn. ó wá bá mi ní Buhari Street. lọ ti wá bá yín gbà yẹn. nígbà tó wá bá yẹn sẹ́yìn tí ń kọrin nígbà tó wá bá yín gbà yẹn ni. èmi ò tí ì kọrin èmi ń ṣiṣẹ́ lọ́dọ̀ Alhaji Ajagbe tó ń ṣe rent and debt collector. àwọn alájọkọ nìyẹn rent and theft collector. ìyẹn wà ní Ladipo Street number 9 Ladipo Street ìyẹn ń gbé so èmi náà ń gbé Buhari gbà yẹn so òun fi wá bá mi gbà tó wá bá mi ó sọ wípé bá a ṣe máa dá ẹgbẹ́ sílẹ̀ kò dẹ̀ sí owó láti fi dálẹ̀ bọ̀tí èmi ní sí kì í ṣe bàbá wípé mo ń ṣiṣẹ́ mo ń gbà sára so mo wá fi ra ìlú ń gbà yẹn. ẹ̀yin lè ra ló ń gbà yín tẹ́ fi dẹ́gbẹ́lẹ̀. tá a fi dẹ́gbẹ́lẹ̀ tá a fi manage. bí ọdún wo nìyẹn tí mi ò bẹ́ẹ̀ lè rántí bí ọdún wo nìyẹn sà. ó ti pẹ́ díẹ̀. ó pẹ́ díẹ̀ ó sàn díẹ̀ ọdún yẹn sàn díẹ̀. so ẹ̀yin lẹ wá ra ìlú ń gbà yín tẹ́ fi dá ẹgbẹ́ yẹn sílẹ̀ so ẹ̀yin wá kí lẹ̀yin ṣe nínú ẹgbẹ́ yẹn ẹgbà tẹ́ dẹ́gbẹ́ yín lẹ̀yin mélòó ni
àti pé kí lẹ̀yin ń ṣe, kí ni Chief Commander Ebenezer Obey kí lọ́wọ́ ń ṣe. nǹkan tí mò ń ṣe ni pé èmi náà ń kọrin. Okay. Ó ń kọrin ni nítorí pé tí n bá tètè fi iṣẹ́ dé a máa ń ṣe practice. ọ̀dọ̀ mi ló ń gbé ńgbà yẹn. ọ̀dọ̀ yín ló ń gbé ní Buhari ńgbà yẹn. ló ń gbé abẹ́ wọ́n ń gbé bàbá òbí ó ń gbé ní. ìyá bàbá tó bí wọn lọ́mọ. ó ń gbé ní Mùṣín gbà yẹn. Mùṣín. ó ń gbé so òun ò gbọ́dọ̀ kò lọ sọ́dọ̀ bàbá ọ̀dọ̀ yín ló wá. kí ni nǹkan tóun bàbá yẹn wá ṣe ń gbà yẹn ìyàwó lọ́kọ sí nígbà tí ọmọ wọn ò wá sílé tẹ́ pọ́dọ̀ yín ló wà ṣé ẹni ṣe mọ̀ wọ́n gbà tí ó di pé kọ̀mándà ń gbọ́dọ̀ yín gbà yẹn. mo mọ̀ wọ́n mo mọ̀ ọ́ dáadáa mo mọ̀ ìyá ẹ̀ mo mọ̀ bàbá wọn dára mo lọ bá wọn ní Mùṣín ní Bọ́ládé. ní Bọ́ládé ní Mùṣín. bẹ́ẹ̀ ni bàbá ẹ̀ ń gbé. wọ́n dẹ̀ gbà kọ́ wà lọ́dọ̀ yín gbà yẹn. òun ò ní sọ òpó tẹ̀ fẹ́ yọjú sí wọn. torí ọ̀dọ̀ yín ṣáà ló fẹ́ wà. àwọn ò fẹ́ kó kọrin pé ìran wọn dókítà. àwọn ọ̀mọ̀wé nǹkan wà lọ ń kọrin. so orin náà ló wá di. tó dorin tó dọ́là. bàbá ṣe ìgbà tẹ̀ ń sọ yẹn ṣe ìgbà tẹ̀ wá ẹgbẹ́ wo lẹ dálẹ̀ ńgbà yẹn mo fẹ́ mọ̀ kí lórúkọ ẹgbẹ́ tẹ dálẹ̀ ńgbà yẹn. ṣé gbà yẹn ní ta reformers àbí ẹgbẹ́ wo ni ẹ dálẹ̀ ńgbà yẹn kí lórúkọ ẹgbẹ́ tẹ dálẹ̀ ńgbà yẹn. ajá Rico Mambo lórúkọ ẹgbẹ́ yín gbà yẹn. Rico Mambo orchestra lẹgbẹ́ tẹ kọ́kọ́ dálẹ̀ ńgbà yẹn. nítorí Mambo làwọn náà kọ́kọ́ fẹ́ máa ṣe bíi ti Adéolú. òun la fẹ́ máa kọ́pì ńgbà yẹn. so kò ń ṣe pé jùjú rárá ńgbà yẹn bàbá. rárá. níbo ni jùjú ti wá ta ló gbé jùjú wá. ńgbà tí Fatai Rolling Dollar òun kíní máa ń lọ bá táwọn ò bá ti ní kankan ṣe Ebenezer ó máa ń lọ bá bàbá Fatai Rolling Dollar a máa bá a fi play ṣẹ̀kẹ̀rẹ̀ ló máa ń play fún gbà yìí so ó dẹ̀ ń kọrin fún even òun ló ń compose orin mi fún bàbá Fatai Rolling Dollar ń gbà yẹn so gbà yẹn ló wá ní kóun lọ bá Rolling Dollar ló bá kúkú fi wá ẹgbẹ́ yẹn lẹ̀ ló fi lọ bá Rolling Dollar. ìgbà tó rí pé òun ti kó nù ẹgbẹ́ ló fi fáìtì èmi náà pé kémi náà kẹ́yìn náà máa bọ̀ wá bọ̀ wọ́n ń bẹ̀ kájọ máa ṣe. ẹ̀yin mélòó ń gbà ó tún kó èèyàn kan àbí ẹ̀yin méjèèjì yẹn náà ni. àwọn márùn. náà lẹ lọ sẹ́gẹ̀ bàbá Fatai. apá méjì. ẹ̀yin méjì ẹnìkan lẹ lọ. pẹ̀lú ẹnìkan ìyẹn wà nínú kínní wọ́n ń pè yẹn ní Samson Ogunlade. Samson Ogunlade ẹjọ wà lọ́dọ̀ bàbá Fatai Rolling Dollar ńgbà yẹn ni tẹjọ bá wọn ṣeré nǹkan kan. ìgbà ló wá di pé kí ló tún wà fà tẹ kúrò tẹ fi wá lọ dá ẹgbẹ́ tí yín sílẹ̀. ṣẹ́rí nígbà yẹn Ọlọ́run kò ṣe dáadáa fún wa. àmín. Ọlọ́run má kà wá mọ́ aburú. àmín. nǹkan kan ṣẹlẹ̀ sí Fatai Rolling Dollar ńgbà yẹn. nígbà yẹn. òun àti arábìnrin kan wọ́n ní problem tó yẹ pé ó gbé obìnrin yẹn ọjọ́ lọ́sùn ọkọ obìnrin yẹn wá ó kà mọ́. ó kà ọmọ bẹ́ẹ̀. ó dàbẹ́ ni pé wọ́n fi Fatai sí ẹ̀wọ̀n wọ́n gbé nígbà yẹn. so àwa ló wá kù so àwọn kìíní Ebenezer ó dẹ̀ ti mọ gìtá tá ń gbà yẹn. nígbà yẹn. so ló fi take over. band yẹn gbà yẹn. pẹ́pẹ́ títí ó máa fi dé. padà so Fatai Ebenezer ló ń lead ẹgbẹ́ ńgbà yẹn. ló ń lead ńgbà yẹn. a fi ń play. ó fi jẹ́ pé àwa máa rí ń bẹ̀. so ńgbà tó dé náà tó padà dé agbàmọ́ra
Ó káàbọ̀. pé káàbọ̀ tó jáde lẹ́wọ̀n so àjọ ń play lọ bọ̀tí ihun tó wá mú wa kò ní pé ó ń sọ fún wa wípé òun ò lè bá a play torí àwa ti tójú bọ́ nìyẹn. gbàtẹ́tẹ́ tí ń ṣeré tó wò sí pẹ̀lú yín. káwọn bá ṣe máa. ẹ ṣe máa lọ ṣera yín. so ó wá lọ gba àwọn míì. àwọn ẹlòmíì. so àwọn ló wá mú ẹ̀yin náà lọ. àwa náà bá fi ibẹ̀ láti fọ́ọ̀mù. kí lorúkọ báǹdì tẹ fọ́ọ̀mù ń gbà yẹn. òun náà ni. òun ni. ọ̀bẹ Inter Reformers. Inter Reformers ní band nígbà yẹn. ẹ ṣe bàbá ṣégbà yẹn ṣégbà tẹ wá dẹ́gbẹ́ Inter Reformers ṣe rẹ́kọ̀dì kọ́kọ́ gbà yẹn ìgbà tẹ dẹ́gbẹ́ Inter Reformers sílẹ̀ ṣe rẹ́kọ̀dì mo fẹ́ mọ àwọn orin wo lẹ kọ́kọ́ kọ́ gbà yẹn kẹ́ bá mi kọ́ fún ara ilé kọ́ gbọ́ nígbà tí dẹ́gbẹ́ dá Inter Reformers sílẹ̀. Inter Reformers Inter Reformers Inter Reformers àtúndé òṣùpá òpè méjì àtúngbèrè tuntun dé àwa lè ní àwa lànà o Inter Reformers o àtúngbèrè tuntun dé Alagba Vasco DaGama wọ́n ṣe bí ọkùnrin ṣùgbọ́n ẹ̀pà ò gbóró mọ́ ọpẹ́lọpẹ́ òyìnbó nílé kejì tó ń kígbe fàyà kí panápaná tó dé. bàbá yìí tẹ gbé mi lọ yẹn London ni èyí tó tẹkọ yìí kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń gbà yẹn tó fi sí rẹ́kọ̀dì. ṣẹlẹ̀ ohun tó ṣẹlẹ̀ ni pé ń gbà yẹn ìgbà tá a lọ sí London a lọ àwọn ọmọ Yorùbá ń bí àwọn ọmọ Abẹ́òkúta Oǹdó gbogbo ọmọ kẹ́nìṣà Èkìtì kọ̀ọ̀kan tó wà lọ wọ́n fẹ́ àwọn eléré tó lè ṣeré tó dáńgájíá wọ́n pè wá gbàtà dọ́hùn àwọn tí ilé ibi tá a dé sí ẹ̀gbọ́n Ebenezer nìyẹn jẹ́. ibi tẹ́ dé sí ẹ̀gbọ́n Ebenezer ló jẹ́. wọ́n ń pè ní Mr. Edu. Mr. Edu. so ó wá fẹ́ wálé ó wá fi ìyàrá tó ń gbé lókè àti ìsàlẹ̀ ó fi ilẹ̀ fún wa wípé káìwá lè gbé káyìn rí bẹ́ẹ̀ lò káyìn rí bẹ́ẹ̀ lò kóhùn tó dé padà dé so instrument dá fẹ́ lò àti lọ rà ní Italy. Italy lẹ ti lọ rà. Italy láti lọ rà òun náà la tún fẹ́ kó wálé láti wá ṣe welcome dance ṣe pé àti ní instrument tuntun so a kó sí ìsàlẹ̀ wọ́n ti yọ náà bẹ̀ nítorí NEPA kó bá máa consume ẹni tó ń gbé bẹ̀. bẹ́ẹ̀ ni kó lè má jẹ́wọ́ náà. ó ti yọ náà gbogbo bẹ̀ nìkan ṣo ni ló fi náà lẹ̀ fún wa sí ọtí ìsàlẹ̀ yẹn. kò sí nọ́mbẹ̀. kò sí nọ́mbẹ̀. ó yẹ kú nǹkan bíi 3 days ká máa bọ̀ ní. so èmi ni mo máa ń try láti lọ sùn ní ìsàlẹ̀ yẹn. bó bá ti di ọwọ́ kejì máa tán àbẹ́là síbẹ̀ kí lè ríran rí. kẹ́ni ìrànlọ́wọ́ náà náà. àtòrí 3 seaters tó wà ń bẹ̀. bẹ́ẹ̀ ra fẹ̀gbẹ́ lélẹ̀. so mo wá fẹ́ lọ ra àwọn nǹkan tí mò ń kó bọ̀ ní. wá sí Nàìjíríà. láti lọ fún àwọn aráalé. mo ti lọ rà mo ti kó dé mo kó sí orí pílò sí àkọ́ńbẹ̀ tòsí ibi tí mo tọ́ná sí ni mo mọ̀ pé atẹ́gùn kan máa ń fẹ́ torí pé lọ́hùn wọn ń ṣílẹ̀kùn iwájú ilé rárá nítorí òtútù yẹn ó pọ̀ so wọ́n ti lẹ̀kùn iwájú ilé àwọn tó kù wọ́n wà lókè nígbà yẹn ọdún nídìí All African Game ni wọ́n ń wo tẹlifíṣàn so
èmi kàn mo ti sùn lọ atẹ́gùn ló blow kíní iná yẹn tó fi ràn mọ́ nǹkan míì ṣubú lu kíní tí mo lọ rà bọ̀ bó ṣe gbiná nìyẹn tí gbogbo lè bá bẹ̀rẹ̀ sí ní jó àwọn kíní tá a lọ rà ó bẹ̀rẹ̀ sí ní tàpò ó ń jó so àwọn èèyàn ní bóyá igbó tá a lọ àgó lọ sí ìlú òyìnbó asún àfẹ́kàn mọ̀ so bí ọ̀rọ̀ ọbẹ̀ yẹn ṣe rí nìyẹn ìgbà tó dẹ̀ rí bẹ́ẹ̀ so èmi èéfín yẹn ló kó sèmi mú nímú tí mo fi ráyè jáde mo rí i pé iná ti gbòjì kan sílé mo bá pariwo iná o bí wọ́n ṣe ń sáré bọ̀ látòkè yẹn torí gbogbo wíńdò àti ilẹ̀kùn wọ́n ti tì kò sí ṣíṣí ẹ̀mùtú kékeré ìyẹn ló bọ́ sí ìta ló ṣílẹ̀kùn ta ló wá fọ́ gíláàsì wíńdò tí èéfín ráyè fi jáde tí mo fi ríran kò tó di pé èmi náà jáde ọwọ́ tó fi bẹ́ kíní báyìí gíláàsì yẹn ó bẹ́ lọ́wọ́ báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn òyìnbó tí àjọ ń gbé tó jẹ́ pé ẹjọ́ wà ní àdúgbò wọ́n bá pe fáyà pé kó wá àwọn fáyà yẹn ibẹ̀ wọ́n ti gbé Mutiu sínú aeroplane tó a fi gbé lọ tó a fi treat inú aeroplane wọ́n ti treat ẹ̀. aeroplane lọ gbé wọn sí. wọ́n gbé wa tó a fi treat ẹ̀ tó a fi tọ́jú ẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n ti tọ́jú ẹ̀ tó a ti fi gbé padà. ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ nìyẹn òun ló wá tún mú yín ṣé gbàtẹ́ wá dé Nàìjíríà tí wọ́n á fi sí rẹ́kọ́ọ̀dì tẹ́ tí wọ́n á fi kọrin ní ìkànnì gba dé sí Nàìjíríà làwa kọrin. so kò ń ṣe pé gbólẹ́jọ́ náà ẹrù tẹ́ lọ́ọ́ rà ní ló gbiná. lẹ́gbọ̀ọ́ kẹ́ àgbégbó lọ wọn ti níta kó àwa tá máa lo oṣù mẹ́ta oṣù méjì wọn ti níta gbó lọ́jọ́ pé àdúgbò tí wọ́n ń tagbó lọ ó wà ń bẹ̀ àwọn tí wọ́n dẹ̀ ń wá wọn wà. ẹ ṣé bàbá bàbá ẹ tún bá mi kọ ní mí orí wo lẹ tún fẹ́ kọ fún wa torí orin pọ̀ àwọn olólùfẹ́ yẹn náà fẹ́ gbọ́ kẹtún gbọ́ ilẹ̀ owó lẹ tún fẹ́ kọ bàbá ẹ tún fún wa kọ ká tún kó jẹ lára àwọn iṣẹ́ ńlá tẹ́ ti ṣe. èmi fẹ́ràn èkó ilá ṣé mọ̀ ń pọ́n orin yẹn bàbá èkó ilá ṣé mọ̀ ń pa ẹ̀. èkó ilá ó gbára rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ wèrèké gbàdá ẹ̀. bàbá sẹ́yìn ẹ̀yin lẹ́ ń gbé orin yẹn bẹ́ẹ̀ tẹ́ ra ń lo. àwọn là ń gbé àwọn ẹ̀dá ò lè wà láláìsí ọ̀tá ẹ̀dá ò lè wà láláìsí ọ̀tá gangan ìgbọ́n tó bá jẹ́ nípa tèmi ni. ó ti fọ̀rọ̀ mi lólúwa lọ́wọ́ èkó ilá ó gbára rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ wèrèké gbàdá ẹ̀ káàdì oko. ó jẹ́ tèrè o pẹ̀lú ará ilé mi o olúwa láwọn máa sí o èkó ilá ó gbára rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀. ẹ ṣé bàbá ìgbà wo ni ó di pé torí mọ̀ pé ẹ ṣàwo púpọ̀ ṣé mọ ìyàwó tẹ́sẹ̀ pẹ̀lú ẹ̀yin àti kọ̀mọ́dà ṣe lè rántí. ó pọ̀ ẹ̀yin lè rántí o. ó pọ̀ gan. ó pọ̀. bàbá ó tọ̀wọ̀n ìlú mélòó tẹ lọ nígbà tí ẹ̀ àti tó di pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ẹ̀yin àti kọ̀mọ́dà ó tó ìlú mélòó tẹ lọ ṣe lè. mi lè sọ ìlú táàdì. kìnìyàn o. gbogbo Amẹ́ríkà London Europe kọ̀ọ̀kan. Liverpool Washington DC gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń pè ibi tí wọ́n ń ṣe òòṣà yìí Liverpool àtúndé Washington DC. ẹ lọ káàkiri gidigidi. káàkiri ṣá Maryland gbogbo ẹ̀ kò síbi táàgì. bàbá nígbà tí ẹ̀yin tẹ́ wà pẹ̀lú kọ̀mọ́dà tẹ́ wà nínú ẹgbẹ́ wọn ní kò ṣàṣà lólówó tí ẹ̀ ń ṣeré fún tó jẹ́ lu Nàìjíríà lọ́ba oníjòyè nǹkan ṣàṣà líbi tẹ́ ń kọrin dé
ṣàṣà lọ́lọ́lá ló ẹ bá mi sọ díẹ̀ nípa àwọn bẹ́ẹ̀ ṣe lọ káàkiri nàìjíríà àwọn ọba àwọn ìjòyè nǹkan ọ̀gbọ̀ntẹ́ ṣeré fún òun ló ẹ bá mi sọ díẹ̀ káwọn dálé. àwọn bíi kábíyèsí. oníkábíyèsí ọ̀ní nǹkan aṣíwájú gbogbo ẹ̀. ọ̀ní oníbùṣe. okùn adé. okùn adé. àṣeré fún nílé. àtúndọ̀bá ní London. tẹ́tí lọ ṣeré fún wọn. so irú ọmọ Ìwó olódù ọba yìí. ọmọ apẹ́rí tẹ Abíọ́lá Ògúndókù. Ìwó olódù ọba ọmọ atẹnigbọlá. Baba Vasco. Abíọ́lá Ògúndókù. àwọn bíi ọ̀pọ̀ ṣáá. tẹ̀lé ṣeré káàkiri. tá ń ṣeré fún. ẹ lè rántí. wọ́n pọ̀. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́. bàbá ọ̀wọ́n ta ni mo fẹ́ kẹ́ sọ díẹ̀ nípa àwọn olórin tó wà ń gbà yẹn náà nígbà tẹ́ ẹ̀ ń sọ pé ẹ̀ ń kọrin káàkiri tó jẹ́ àwọn olórin jùjú tọ́wọ́n náà ẹ bá mi dárúkọ méjì mẹ́ta tẹ́yìn náà sọ pé nígbà tẹ́yìn ń kọrin tẹ́yìn ṣeré káàkiri àwọn olórin báyìí báyìí náà wà lásìkò yẹn ẹ bá mi sọ méjì mẹ́ta mẹ́rin tẹ́ bá rántí sà. Sunny Adé. so ṣé òótọ́ ni pé Sunny Adé àti Commander ṣé jà wọn ṣé jà òótọ́ ni àbí jà orin. ìjà eréfèé ni. àwọn kìnìún tí ò bá mọ̀ ló máa ń sọ pé à ń jà. àwa tó jẹ́ pé à máa jà tán àmọ́ máa sọ pé à ń jà tán àpàdé ara wa ní Mayflower Hotel a máa ṣe fàájì. bàbá Mayflower yẹn níbẹ̀ yẹn ní fàájì ń lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gan. ṣé òótọ́ ni bàbá. àjọ ń pàdé. wọ́n ní kò sọ ọlọ́mọge tí ò sí bẹ́ẹ̀ ṣé òótọ́ ni. òótọ́ ni. òótọ́ ni. ilé fàájì ni. lóòótọ́. lọ́lọ́run ṣògo. ní Mushin bẹ̀ yẹn. wọ́n ní kò sí nǹkan tó wá tó bá ń bẹ̀. Mayflower Hotel. ẹ̀yin náà ń bẹ̀bẹ̀ bàbá. ẹgbẹ́ ilé mi ni nígbà yẹn. wọ́n ní gbogbo olórin ló máa ń pàdé àtó ní fújì àtó ní jùjú. máa ń pàdé bẹ́ẹ̀ ni. àwọn yorùbá náà ti lọ ṣe mítìn bẹ́ẹ̀. nígbà tí a fẹ́ kọ́ ààfin wa bẹ́ẹ̀ láti pàdé ọmọ ọ̀rọ̀ ọlọ́run ṣògo ní Mayflower Hotel. wọ́n ti wó ń sìn bàbá kò sí ń bẹ̀ mọ́ kò sí ń bẹ̀ mọ́ Mayflower yẹn kò sí ń bẹ̀ mọ́ wọ́n ti ta bẹ́ẹ̀. láti tabẹ̀ àmọ́ ní agboolé fábà ọ̀wọ́n bó tún níbi tó ti ń ṣe fàájì ńgbà yẹn wọ́n máa ń sọ báńdúrò tẹ̀ ó níbi ọ̀wọ́n bó tẹ́ ti ń ṣeré ńgbà yẹn ẹgbẹ́ yín ọ̀wọ́n bó lẹ ti ẹ máa ń ṣeré káàkiri ọ̀wọ́n bó lẹ ti ń ṣeré ńgbà yẹn lẹ́kọ̀ọ́. kò síbi tá a ti ń ṣeré o kò síbi tá a ń ṣe àṣeré ní Òbé. tẹmọ kó dáa pé Òbé ní Miliki Sport ṣọwọn lọ nígbà yẹn ni. àwọn aláàánú àjà ìṣeré ń bẹ àṣeré ní Bánúsọ àṣeré ní kẹ́ni wọ́n ti ń pè ibi tí àmúwò ti ń ṣeré Túndé Àmúwò. àṣeré ń bẹ náà. àṣeré ń bẹ náà. àṣeré Mayflower náà. àṣeré ní Spring Hotel. Spring Hotel. gbogbo ẹ̀ la ṣeré. bàbá dẹ̀ ṣe rántí alùbáríkà. bàbá èló lẹ máa ń pa ń gbà yẹn torí ẹ̀mọ̀ kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn wòye sí iná ọmọ kékeré ni wá ọmọ àwọn kí bàbá tó ń sọ̀rọ̀ pé ẹ̀ ń ṣeré káàkiri èló lẹ̀ ń ná gbà èló lẹ máa ń pa tẹ́ bá lọ ṣeré gbà tó bá fẹ́ pè yín lọ sí eré gbà yẹn èló lọ́ fi ń pè yín gbà yẹn. owó kékeré ni lọ́ bá pè wá nígbà yẹn àwa tẹ̀ ń fẹ́ kí wọ́n pè wá ni. pọ́ǹtẹ̀ fún yín lówó. a ní gbowó kán sá lè gbọ́ orúkọ wa kán lè mọ̀ wá. àwa la wá ṣeré ń bí o. àwọn òbí ló wá ṣeré. iye tí wọn bá dẹ̀ pa ń bẹ̀ Ọlọ́run fàlùbáríkà sí. owó yẹn kọ́ ni ló jẹ́ nǹkan tó tó gbọ̀n ẹ̀. orúkọ. dájọ́ ṣe tọ́jọ́ ń fi àkóso.
bàbá ẹ wá gbé Òṣòdì rí àgbọ̀pẹ̀ ẹ bá mi sọ díẹ̀ ńgbà yẹn kí ló tún wá mú yín torí pé ẹ fi lọ gbé Òṣòdì ní Arówójọbẹ̀ ẹ bá mi sọ báwo ni ìrìn àjò yẹn báwo ló ní ṣe wáyé Buhari lẹ́nà ẹ̀ wà ẹ bá mi sọ bí ìrìn àjò yẹn ṣe ti gbé yín dé Òṣòdì torí pé tí wọ́n kọ́lé síbẹ̀ sá. tí o ti wá sí. tẹ fi wá sí Òṣòdì. ohun tó mú mi wá sí Òṣòdì kò ní pé mo ra lẹ́ẹ̀kan sí Òṣòdì yẹn mo ì dẹ̀ fẹ́ kí wọ́n gbalẹ̀ lọ́mì lórí àwọn ọmọ nílẹ̀. bàbá mi má bínú ẹ rántí èlò tẹ ra lẹ̀ yẹn gbà yẹn ṣe é rántí iye tẹ ra lẹ̀ yẹn. owó yẹn ò pọ̀. ó tó bí èlò bàbá káwọn ọmọdé táwọn wòye náà ká lè rí yẹn dì mú ṣe. mo ra lẹ̀ yẹn ní nǹkan bíi £25. £25. Pounds ni o. So nígbà tí mo wá ra lẹ̀ yẹn a máa ń travel gan. So mo dẹ̀ gbọ́ wípé wọ́n fẹ́ gbalẹ̀ yẹn lọ́wọ́ mi. So kí n kúkú wá sí ìtòsí ibẹ̀ mo fi wá sí Buhari Amu Street. Mo ṣe wá Sàmú Street Ebenezer náà bá mi wá Sàmú Street. Ebenezer náà bá yín wá. àjọ wá Sàmú Street. Bá mo dé Amu Street yẹn mo wá fún màmá mi ń gbé area abẹ wọ́n ń gbé area Àmú yẹn wọ́n wá fún ọ ní owó pé kí màmá mi ń kọ́ kán máa bá mi mójútó ibẹ̀ yẹn torí àgbélé so n kò yá ṣá màmá mi máa bá mi wọ́n bá mi mójútó so mo wá sọ mo di tàmí ìlọ́kàn mi pé kí n kúkú kọ́ ibẹ̀ yẹn abẹ́ta tí n bá kọ́ bẹ̀ kò ní sí pé ìdààmú máa dé lórí ilé gbígbé àbílẹ̀. Bá fi ìlú òyìnbó mo ti fowó yẹ̀pẹ̀ ránṣẹ́ sí màmá mi kan lọ yẹ̀pẹ̀ ìyẹ̀pẹ̀ ń gba èèlò ní yẹ̀pẹ̀. Bàbá 1980 ni ẹ kúrò ní ẹ̀yìn lódì pé ẹ fi ẹgbẹ́ bàbá kọ̀mándà lẹ̀ ṣé tí ìjà ni àbí kí ló fà á tẹ́ fi ní kíní kẹ́ bá mi ṣàlàyé fún ara lé. àjà nítorí èmi lọ sí Mẹ́kà ìgbà tí mo tún ti Mẹ́kà dé wọ́n wẹ́kọ̀ mi pàápàá wọ́n mo dé Mẹ́kà dé bọ́tí òun sọ ń gbà yẹn wípé òun fẹ́ máa dẹ́gbẹ́ òun fẹ́ ṣe òun ò ṣeré eré oníkíní káàkiri mọ́ eré gospel tó ní gospel kìíní òun fẹ́ máa ṣe so olúkálùkù bá dẹ̀ ní èmi decide pé èmi náà ni wọn kọ́ mi ò lè ṣe ẹgbẹ́ gospel bẹ́ẹ̀ mi ṣe. bẹ́ẹ̀ ṣe fi wọ́n lẹ̀ nìyẹn. àwọn ará ilé a máa wò ó sì ń pé kí ni ìbáṣepọ̀ yẹn láti ìgbà tí ẹ fi ẹgbẹ́ yẹn ṣẹ́ẹ̀ṣì ń sọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì ń kàn sí ìyẹn ẹ̀yìn àti Commander Ebenezer Obey kí ni ìbáṣepọ̀ yín sìn ṣẹ́ẹ̀ṣì ń sọ̀rọ̀ ṣẹ́ẹ̀ṣì jọ ń bára yín ṣe. a ṣe ń sọ̀rọ̀ a ṣe ń bára ṣe last week lọ́nà nǹkan bí on the second oṣù tá a mú yìí ẹ sì sọ̀rọ̀. ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ́jọ́ wà ní ẹgbẹ́ Commander gbó ọ̀pọ̀lọpọ̀ gbóyin ló ti ṣaláìsí tán. bẹ́ẹ̀ni so òun gba lára máa ń sọ ó ní àwa tá a jọ wà ní ẹgbẹ́ tó kù ní kò kú kò ju àwa bíi mẹ́ta lọ. tálẹ̀ ní kẹta ẹ̀yin Commander tálẹ̀ ní kẹta tó sì kù. tó ń sọ ẹni kẹta tẹjọ dálẹ̀ ni o bẹ́ẹ̀ ni tẹjọ dálẹ̀.
àwọn méjì. ẹ̀yin méjì ẹ̀yin àti bàbá commander. Bàbá wọn olólùfẹ́ yín wò yín káàkiri àgbáńlá yín báyìí kí lẹ fẹ́ bá mi sọ fún wọn àwọn ló ní ká wá yín wá àwọn fẹ́ rí yín àwọn fẹ́ gbá lọ́tọ̀dọ̀ yín wọ́n ń wò yín lé báyìí káàkiri àgbáńlá yé lamẹ́ríkà ní London ní Canada àwọn tí wọ́n ti gbádùn iṣẹ́ tẹ́ ti ṣe tó ti ń gbádùn ẹ̀ dọ́là àwa yín náà ọmọ la jẹ́ sí àwọn iṣẹ́ tẹ́ ṣe àṣẹ ń gbádùn ẹ̀ wọ́n ń wò yín báyìí kí lẹ fẹ́ sọ fún wọn sóní nǹkan tẹ́ fẹ́ kọ́ ṣe fún yẹn bá mi bá wọn sọ̀rọ̀ bó ṣe ń wò yín káàkiri àgbáńlá yín báyìí. Ọlọ́run á wà pẹ̀lú wọn. Àmín. Ìbànújẹ́ wọn á dayọ̀. Àmín. Inú wọn á dùn. Àmín. Wọ́n fẹ́ ẹ ń bá ní ìrànlọ́wọ́ tó lè ṣe kò ṣe fún un. Kì í ṣe pé mò ń bẹ̀bẹ̀ fún un. Nítorí bẹ́ẹ̀ ń tọrọ ń gbé bóyá gbẹ̀rún jẹjẹ. Kì í ṣe pé bára o. Àmọ́ tó bá nínú lọ́wọ́ tó lè fi múnú yín dùn. Pé ó lè mú inú mi dùn. Kọ́ ṣe fún yín. Èèyàn ní èèyàn àwọn bíi wáìkì àjàò. Bàbá mi professor tó ń ṣe ìrànlọ́wọ́ fún Ọlọ́run bá ń fi àràn lọ́wọ́. Àmín. Àmín. Ọlọ́run máa bless òun. Àmín. Àmín. Kì í ṣe má dìṣẹ́. Àmín. Àmín. Kó máa rí ọdún Àmín. ìwájú. Àmín. 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 Bàbá ṣé nọ́mbà yín ṣe mọ̀ ọ́ lórí àbí ṣe fẹ́ pé àbí kakọ̀bá yín kọ́ sórí afẹ́fẹ́ abẹ́ mọ́ lórí sà ìyẹn nọ́mbà tí wọ́n lè pè yín sí torí wọ́n á fẹ́ pè yín wọ́n á fẹ́ kí yín. Mo mọ̀ sórí. Ẹ bá mi pè bàbá ẹ bá mi pè. 080 78 78 36 70 80. 80. Nọ́mbà bàbá ni account nọ́mbà bàbá náà á wà lórí amóhùnmáwòrán bí ẹ ṣe ń wò ìyẹn tẹ́ pé tẹ́ bá fi owó síbẹ̀ kí bàbá fi ṣara ni di múnú bàbá dùn báàlà àti ṣe múnú bàbá dùn èyí tí bàbá sì wà láyé tán wà láàyè yìí tínú wa dùn mọ́ pé náà yàn ọ̀pọ̀lọpọ̀ bàbá àmàtẹ́wọ̀n wà náà inú wọn náà dùn nọ́mbà bàbá nìyẹn account nọ́mbà bàbá nìyẹn ẹ fi owó sí jẹ́ kí inú bàbá dùn màmá wa tó wà ń bí. dúpẹ́ lọ́wọ́ Símónì náà. Mo ti dúpẹ́ bàbá Símónì Ayélabó kò ní bàjẹ́ gan-an náà ni ẹ fi owó ránṣẹ́ síbẹ̀ kí ìyá wa tó wà ń bí tí wọ́n ń tọ́jú bàbá kí wọ́n fi bàbá oúnjẹ wo lẹ fẹ́ràn tẹ́ máa ń jẹ bá mi sọ kí lẹ fẹ́ràn kẹ́ máa jẹ oúnjẹ wo lẹ fẹ́ràn kẹ́ máa jẹ dáadáa oúnjẹ wo ni. wọ́n máa ń jẹ nítorí ọmọ onírọ̀ kò jẹ̀fọ́. ọmọ onírọ̀ kò jẹ̀fọ́. ẹja la máa ń jẹ. ẹja. wọ́n máa ń jẹ ẹja. mo dẹ̀ máa ń jẹ ẹran náà. mo dẹ̀ máa ń jẹ àmàlà. àmàlà. Bàbá èwo lẹ máa ń mú nsìn tó jẹ́ dúdú àbí green èwo lẹ ń mú nsìn tó tẹ́ fún tẹ̀lẹ̀ èwo ni. tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sẹ́ni tó mọ̀ pé staff tó mọ̀ máa ń dúdú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá lọ sóde báyìí odindi cartoon kan wọ́n máa ń gbé sẹ́gbẹ̀ẹ́. Allahu Akbar. sẹ́gbẹ̀ẹ́ mi báyìí. Allahu Akbar. èmi mo máa ń pín ọtí yẹn fáwọn. fọyín ẹgbẹ́ àwọn báńdì. kí ni kọ̀nádà máa kí ni kọ̀mádà máa kí làwọn máa mú jọ́sọ̀ náà máa bá yín mú bẹ̀. ìjọ ọ̀hún náà máa ń try. díẹ̀díẹ̀. àwọn àmọ́ carton start yẹn ó máa wà nílẹ̀. ó máa wà nílẹ̀. Vasco ẹ ṣe bàbá mọ nísìnyí kọ kò ń lọ mọ sómi lẹ mú nísìnyí ni. kò dàbí bàbá o bàbá kẹ tó máa lọ ẹ ti pe nọ́mbà yẹn ti fà ká nọ́mbà yẹn ẹ tún bá mi kọrin ẹ bá mi kọrin kan fún àwọn olólùfẹ́ yín kó tún múnú wọn dùn bó ti ń wò yín káàkiri báyìí kó tó di ká máa dágbére ń gbòdì ọjọ́ mi ọjọ́ rí. wọ́n ń pè kàkàkí àóyè kàkàkí gbajúmọ̀ jálè ikú yájẹ sí lọ ẹ jẹ́ ká ṣọmọlúwàbí o ènìyàn. bàbá nìyẹn alàgbà Vasco DaGama àgbà olórí ẹ ti gbọ́ ìtààmú yìí gan pẹ̀lú bàbá aláti tún mú pápápá ni bàbá ti dàgbà àmọ́ aláti mú afẹ́ lólùfẹ́ tẹ́ ń béèrè wọn tẹ́lẹ̀ fẹ́ rí wọn nọ́mbà bàbá dẹ̀ nìyẹn àkáǹtì bàbá nìyẹn ẹ fi kọ́ sí kẹ́mú ni wọ́n dùn kò ní bàjẹ́ bàbá ní olórí ajé ìlú Ireland bàbá ti sọ fún wa kò ní bàbá ẹ ṣé mo dúpẹ́ sà ẹ tún gbọ́dọ̀ pẹ́ fún wa báyìí sà ẹ ní lògbà inú àrùn o nínú àlàáfíà ńláńlá ni ní ìtàn olólùfẹ́ yín dẹ̀ ti rí ẹ tún mọ̀ sí dáadáa lágbára Ọlọ́run pé bí ẹ ṣe sọ ẹ bó ṣe máa rí nìyẹn ẹ ṣé bàbá mi kò ní bàjẹ́ wọn tí a tún jọ pélé pọ̀ tó tẹ̀ pé òòrùn yìí ń yọ gidigidi ni àmọ́ Ọlọ́run á kú wà pẹ̀lú wa Láwálé Tẹ̀mọ́wọ́ ẹ wà lẹ́yìn bíi àgbààgbà master nìyẹn pẹ̀lú Sunday Ayọ̀ọba oníṣègùn náà wà níbí bàbá ìyá wa náà wà nílé ìyá wa tí wọ́n ń tọ́jú bàbá màmá
màmá mi ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín inú ẹ pẹ́ ẹ jẹ́ wọn mọ́ kò ní bàjẹ́ bàbá nìyẹn Alagba Vasco DaGama èyí látún ti mú wá fún yín ọ̀nà àgbààgbà lórí amóhùnmáwòrán nígbà tá a ṣáwá èdè wa àwọn àṣàwá èdè wa lọ́wọ́ bàbá ẹ̀ àwọn àṣàwà èdè wa ọ̀hún lọ bàbá ẹ̀ ìjíròrò yìí là náà ni àti ní bá ṣe máa ń ṣe àti ní fún ilé lè ká ṣe kí ni ká tún mú jẹ ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.